اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله أكبر الله أكبر أفي كيكيرون أفكي النبي محمد صلى الله عليه وسلم أفا النبي كاوين ولو توت الله رضي الله تعالى عنهم وقاليك وتا توت بوث القيامة توت شواشة مولانا الشيخ آدم رضي الله تعالى عنه وبريء بابا ما الله أشبهك أشغاتي الله كاترائك إيجافو آدم اليالوري هو كاترائك إيجافو كامل الأدب الله كاترائك إيجافو يوسف الأبهاجي الله كاترائك إيجافو ماجد اليالا الله أنزل سلام الله سلام الله بدر سلام تبي يا توسلام اللهم صل توبك آمين أبا توني أبا مدير المركز أدام الله حياته ọlọ́run tí ìmójútó àlàáfíà náà tọ́lọ́run sì ní ká máa rí bàbá kí ló wá tí máa dùn ọlọ́run má ṣàbá wa ṣe láṣejálẹ̀ àmín tó fi kárí gbogbo tí ń jẹ́ abnáwó Sheikh Adam adamallahu hayatahu rijalu wọnìṣà ọlọmọsàbà mójútó wọn. àmín. bàbá wa àlùfáà ńlá. àdámàlá wàhálà tàró. àkúrò ṣe ìwọ àlùfáà ńlá. àlàyé máa lẹ́yìn tẹ̀kọ́ ní kúrò. àṣírí ìbùkún ní tú. àlàáfíà tí a dúpẹ́. ọba tó tẹ̀jú ayé. mẹ́dẹ̀kùn bá tọ́jú àlùfáà ńlá. àti yàrá bìtẹ́tì ńlá. lẹ́hìnmọ́rí ṣe ìgbé àlùfáà ńlá. bíjáyì Mustapha limọ́ làbímọ́ náà sálítà tawfila. mo fi bàbá wa àlùfáà ńlá damallahu hayatahu. mo fi kí ìkàlẹ̀ al-ulama damallahu hayatakum alladhina warisu al-anbiya'a. tọ́lọ́run ní kẹ́ máa jẹ́ ọ̀ṣọ́ fún jòkó yìí. bàbá wa àgbà níkàlẹ̀ Mawlana Sheikh Yaqub damallahu hayatahu. oníkẹ́kẹ́ láti lu wa ní igbó ọ̀rọ̀ lọ́hùn. بنت الدنيا جميعا. ẹ wá dúró àpọ́nlé bàǹtàbàǹtà tẹ́ ẹ tà fún wa. zinata dunya jami'a. àsìkò ní òsì bàbá wojú aago wa yìí. zinata dunya jami'a. àpapà tó dá yín tó wá gbé ìwà sọ́dọ̀ yín kẹ́ ẹ mọ̀ wá wù àfi kí yín. humul ulama'u bayna al-alamin. فالإنسان لا يعرف بأن الخصال الحميدة من مواهب الرحمن لا من مكاسب الإنسان. هم العلماء بين العالمين. wọ́n kọ́ ló mọ̀ sọ pé mo fẹ́ máa wùwárí ọlọ́run ní pé wàárí fún yẹn. هم العلماء بين العالمين. àti níwà dáadáa àrísìkì ni.
هم العلماء. خلق الله خلقا للخير وللخير يعمل. وللخير يعملون. خلق الله خلقا للشر وللشر يعملون. يا كيكي وكيشي يا لوري. سلامي لا يفوتكم جميعا. كوكو mo kí i púpọ̀. láyé fèsì gbòmò jẹ̀mí àwọn. ọlọ́mọ sábà wá kí gbogbo àwọn àfa pátá náà kí. sálámì láyé fèsì gbòmò jẹ̀mí àwọn. bàbá Muhammadu Tayyib. ramallahu hayatahu. fún bàbá wa náà kébùlà Ashrafi mo fi kí. ramallahu hayatahu. ẹ̀yin àtẹ̀sẹ̀ ṣéwù ní ẹ̀ẹ́dídélé boko ọmọ. àmín. bàbá Mudir. ramallahu hayatahu. mo kí Mudir Saheed. gbogbo àwọn àfáà ni mo kí. bàbá wa àárọ̀ láwà. ìrọ̀lẹ́ làwà yìí fa. àárọ̀ náà ni tí mo fẹ́ gbọ́ náà lò. ayé tí ìdè ìrọ̀lẹ́ kí làwọn ti ṣe nú ayé. àṣẹ jí ni àìmọ̀ tí wọ́n ń ṣe nú ayé. àwọn ìyá wa ni wọ́n ti lo alẹ́ ni wọ́n ti lọ nì. gbogbo àwọn àfáà ni mo kí. kárí gbogbo àwọn àlìjànkànjànkàn yìí náà tó wà lẹ́yìn yìí náà. ó kẹ́yìn àwa níkàlẹ̀. ìfẹ́ kí ọ̀nà yẹn kó pọ̀ ọ̀rọ̀ yẹn náà pọ̀. bàbá wa Múlíkù Suleiman. Adamallahu hayatahu. ẹ bá wí kan sí. Sheikhu. ẹjọ́ pé mẹ́ta. Sheikhu. Uhibbuka ya Shamusa Zamani wa Badirahu. Uhibbuka ya Shamusa Zamani wa Badirahu. Ìdẹ sọlẹ̀ kan mo fẹ́ dá padà nì. Uhibbuka ya Shamusa Zamani wa Badirahu. Ẹ sọ jáde lẹ́nu yìí pé I love you. Uhibbuka ya Shamusa Zamani wa Badirahu. Èyí tó sọ fún ọkùnrin ẹgbẹ́ pé I love you báwa sábà. Uhibbuka ya Shamusa Zamani wa Badirahu. Bẹ́ẹ̀ni náà bá fẹ́ tẹ̀lé súnà nẹ́bì bẹ́ẹ̀yàn bá sọ fún ẹ pé I love you ṣó dáa kí wọ́n sọ pé I hate you. Uhibbuka ya Shamusa Zamani wa Badirahu. Ọlọ́dún ànẹ́bì ó wá rí ẹnìkan tí ń lọ. Ìwọ ń sọ fún ànẹ́bì pé ẹni tí ń lọ yìí mo sì lọ́ọ̀fù rẹ̀ mo fẹ́ràn rẹ̀ ànẹ́bì yín tó sọ yín tó dáa ni pé kó jẹ́ kó mọ̀ kó fẹ́ràn rẹ̀. Uhibbuka ya Shamusa Zamani wa Badirahu. Wà á lámẹ́ni ìbíkà ìfaradudu. Wà á lámẹ́ni ìbíkà ìfaradudu. Mọ̀gbọ́nà Shamsu Zaman. Sheikhu. Ẹ wú ọ̀rọ̀ tí àfáà wa Muhammad Tayyib ń sọ látẹ̀kan. Àṣọlọ́hun ó fi ń ṣe iyì àtẹ̀yẹ fúnlu yìí. Gbogbo ẹni tó tóbi kọ́ làwọn tó tóbi bí. A sì rẹ́ ẹni tó tóbi tí ò bí tó tóbi kalẹ̀. A sì ráwọn tí wọ́n tóbi tó wá bí tó tóbi. Masha Allah. Ìyá wa tí wọ́n lọ yìí Ọlọ́run ò kádàrá kí mi mọ̀ wọ́n àmọ́ mo mọ ògo wọn. Masha Allah. Èèyàn mélòó ló mọ ẹbí ànábì lánàá wàkàm àbí. Wàkàm àbí ń kọ́ ẹ̀dí alá bíbù ní ìwúrọ̀ sàràfin. Kàmá aláàbí rasulillahi adínánú. Kàmá aláàbí rasulillahi adínánú. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lu ayétòrò oyè wa yìí wà ní ẹ̀kejì ní. Wàkàmú àbí ń kọ́ ẹ̀rí àlá. Àkọ́kọ́ yìí náà lẹ́gbẹ́ mi wá. Bíbú ní ìfìwọ́ sàràfin. Àwọn jàǹkànjàǹkàn nú àfà tí wọ́n ti wọ ìlú yìí látara ìpàṣẹ yìí. Wàkàmú àbí ń kọ́ ẹ̀rí àlá. Àwọn olóbi làwọn ń bá ní. Bíbú ní ìfìwọ́ sàràfin. Wàkàmú àbí. Wàkàmú àbí. Mélòó bàbá. Wàkàmú àbí. Mélòó ìyá táyé ọ̀mọ́. Wàkàmú àbí. Ẹbí tí wọ́n mórúkọ ẹbí wọn. Wàkàmú àbí. Bíbú ní ìfìwọ́ sàràfin. Ó dájú pé látara ọmọ
ọmọ èèmọ̀ tó bí kalẹ̀ láyé ó fi mọ̀. bíbú ní ìṣòro ṣàfihàn. torí tí wọ́n bá rí wọ́n béèrè pé àwọn òun ló bì. bíbú ní ìṣòro ṣàfihàn. àwọn òun ló tọ̀. bíbú ní ìṣòro ṣàfihàn. alábìrẹ̀sùlélàyé adínánú. ànábì ọlọ́run fi ànábì gbé ògo ìdílé wọn ga. kàmá alábìrẹ̀sùlélàyé adínánú. ànábì ta ló mọ̀ ẹ̀yà ànábì tí ò bá sàn ànábì ni àní mẹ́rin tó jẹ́ Abu Tọ́líbì. bí ò bá sàn ànábì ni kódà àní mọ̀ Abu Lábì. yẹ́sùn lè rí jáde. bí a bá yẹ lọ àwìlẹ̀ táwọn rẹ̀. kú kẹ́kẹ́ méjì ni. yẹ́sùn lè rí jáde. àwọn nǹkan ó máa tóbi. bí a bá yẹ. àbáwọ̀ yìí pé kí ló sọ wọ́n ní títóbi láwùjọ àwọn bàbá tó bí wọn ni. wàá wí dẹ́ta sí mo rí jáde. àwọn nǹkan wọ́n ti ṣiṣẹ́ wọn kalẹ̀. kákan máa lo ọkọ̀ yẹn lọ ni. wọ́n ti sọ́ọ̀bù fún wọn kalẹ̀. kákan máa ṣáàtì lọ́n ti wọn ni. wọ́n ti fi owó sínú àkáǹtì wọn ṣáà mọ tí ATM bọ́kẹ́ mọ́ gbà á. yẹ́sùn lè rí jáde bí a bá yẹ. a sì ní bá wọn rí àwọn yẹn ní Abọ́láńlé. bí a bá yẹ. àwọn nǹkan bá ìmọ̀ ńlé àwọn nǹkan bọ́lá ńlé àwọn nǹkan báṣọ ńlé. yẹ́sùn lè rí jáde. àwọn yẹn ní yẹ́sùmù rìjálù bí àbá ẹ̀ wà á wí nàtàn àmọ́ nígbà míì. yẹ́sùn lè rí jáde bí abùláyé àtẹ̀sídánù. ọmọ ní ó polongo ẹlòmíì. yẹ́sùn lè rí jáde bí abùláyé àtẹ̀sídánù. bàbá mi ń bẹ láyé látara pé ọmọ rẹ̀ ń jọ sọ́ọ̀nì emu rẹ̀ ni wọ́n fi mọ̀ pé tọ̀ bàbá rẹ̀ ní jẹ́ báyìí. bí abùláyé àtẹ̀sídánù. ẹwà àwọn èèyàn tó ti wọ bí ẹwà àwọn tí wọ́n tún bọ̀ torí tani tí ìyá Yorùbá bírú yín kalẹ̀ ń kọ́. yẹ́sùn lè rí jáde bí abùláyé àtẹ̀sídánù. níjọ́ tí mo pàdé yín last ní airport ni tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ sí ò sí akra wọn kò náà màmá ń lọ Mẹ́kà ni wọ́n mọ̀ kí yín kú oríire. Ọlọ́run fẹ́ sáyẹ̀nsì pé ẹ ti gbé ti ń jẹ́ alibarika kúlù alibarika látara ìyá ìgbé àhá níbo ló kù tí èèyàn tó fẹ́ dé mọ́ láyé àáfà Amẹ́ríkà wé Mẹ́kà ni kí ni ń jẹ́ Jamaica lẹ́gbẹ̀ẹ́ Mẹ́kà ṣàtánà máa bẹ́ẹ̀ ní ẹ̀lìmọ́ọ̀tì wà náà mi. ìyá fojú kan lé Ọlọ́run àìtí ìgún Mẹ́kà míì Ọlọ́run wa ní mọ̀ bọ̀ ibi tí ó kù tí mo dá ojú fún náà nù. mo gbọ́dọ̀ kan lẹ́nu Mọ̀lánà Sheikh Muhammadu Tayyib pé ẹ sáré síwájú ẹ sáré tó sì pé ìyá mi ò gbọ́dọ̀ lọ ikú ní ìwà àti tani níwájú tani àti tatú ni. tó bá yẹ pé owó ni ikú wá name your price ikú ní no èmi ẹ gbowó ìfowó. ọ̀dà irú oúnjẹ wo lọ́ọ́ máa ń jẹ ká ọ̀dà fún ikú ní oúnjẹ báwo kí n fi sẹ̀mú oyin ṣe. àwọn níbẹ̀ ti tó yìí náà this man lẹ́ ń lọ lẹ́ ń bọ̀ pé dákun ikú ìyá mi ò gbọ́dọ̀ lọ nǹkan tó kù tí mo tún fẹ́ ṣe fún mo fẹ́ kọ́lé fún mo fẹ́ kọ́ orúkọ ìyá mi yìí ṣe gbá yìí ṣàwo a lè san oore ìyá wa tá àti bàbá wa. wàá sọ ilẹ̀ ní ṣàdàbí wà lídé yìí. ọba ya Amílíkù Suleiman nǹkan bọ́ lọ́wọ́ yìí. wàá sọ ilẹ̀ ní ṣàdàbí wà lídé yìí. bàbá yìí wà láyé ẹ mọ pàtàkì wọn àmọ́ kò tó gbà tí wọ́n lọ tán. wàá sọ ilẹ̀ ní ṣàdàbí wà lídé yìí. àwọn ìyá tẹ wòye a máa ń tàtàrà wọn kó ìfàní. wàá sọ ilẹ̀ ní ṣàdàbí wà lídé yìí. kí n tó máa bọ̀ wá lù yìí mo ti pè á tó bí mi pé à ń lọ. wàá sọ ilẹ̀ ní ṣàdàbí wà lídé yìí. hamalatu muhu wana ala warabi. ẹ dákun tani kú. ká má bì yá pé tọ̀ ikú dé ó mọ̀ ń kalẹ̀kùn bóòrí yóò ní ẹ dákun ẹ má jẹ́ ọ wọlé o. ẹ̀rù kó yẹ ń bà wá ta ló fẹ́ kú. ẹ̀rù kó yẹ ń bà wá ta ló fẹ́ kú.
ọmọdé ń kú àgbà ń kú kó ẹnìkan lẹ̀ ẹrú kú yìí ó ń bà wá ta ló fẹ́ kú. ẹrú kú yìí ó ń bà wá ta ló fẹ́ kú. ẹrú kú yìí ó ń bà wá ta ló fẹ́ kú. ọmọdé ń kú àgbà ń kú kó ẹnìkan lẹ̀ ẹrú kú yìí ó ń bà wá ta ló fẹ́ kú. olówó ń kú oṣù tó ta ló fẹ́ kú. ọlọ́lá ń kú oṣù tọ̀la ta ló fẹ́ kú. tálíkà náà ò gbẹ́yìn fá kó ẹnìkan lẹ̀ ẹrú kú yìí ó ń bà wá ta ló fẹ́ kú. ẹrú kú yìí ó ń bà wá ta ló fẹ́ kú. ẹrú kú yìí ó ń bà wá ta ló fẹ́ kú. ọmọdé ń kú àgbà ń kú gbé ẹnìkan lẹ̀ ẹrú kú yìí ó ń bà wá ta ló fẹ́ kú. gbẹ́kú lè ń bẹ lọ́dọ̀ rẹ̀ irọ́ lásán. gbẹ́kú lè ń bẹ lọ́dọ̀ rẹ̀ irọ́ lásán. básìkò bá ti dé kó sì gbẹ́kú dé ẹrú kú yìí ó ń bà wá ta ló fẹ́ kú. قل إن الموت الذي تفرون منه. kò sẹ́ni tí ọmọ sáfùkù o. تفرون منه. sáfùkù. تفرون منه. ọmọdé ń sáfùkù. تفرون منه. èrè tí lọ títí yà fún mọ́tò. قل إن الموت الذي. yà fún mọ́tò kan ní wèrè ni òjò kó mọ̀ pé mọ́tò ń bọ̀ yọ yà fún tirẹ̀. تفرون منه. ìyá wa yìí náà sá fún. فإنه ملاقيكم. ìjọ ka ọmọ ọlọ́run bá ti parí ẹ̀. فإنه ملاقيكم. ìtàbá ní kí ni jẹ́ àkámọ́ ikú ní jẹ́ àkámọ́ yóò ká kọ́ ọmọ ọlọ́run bá ti parí ìrìn àjò ẹ̀ sí. فإنه ملاقيكم. ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. kẹ́ ẹ bá lè mọ̀ yín pé kò sẹ́ni tó fẹ́ kú níjọ́ tí ikú disguise tó lọ bá nẹ́bì Musa ikú jẹ ìgbádùn. Ani Abi Hurairah radiyallahu anhu qala. àdìsí ọgbà dùn kankan ò ṣe o ẹ̀rọ káwọn àdìsí kan wà síkìlà ni wọ́n ss ni wọ́n gbogbo ìgbà orí fífọ́ ni wọ́n sọ pressure fún kò gbádùn bẹ́ẹ̀ bá ti wá dákọ̀ ìwọ́n ní kò gbádùn àmì lẹ́yìn ó dúró síbẹ̀ ni o. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ọlọ́run Suleiman àdìsí tí mo fẹ́ kà yìí kò ṣeé ti dànù. Jaa malakul mawti ila Musa. Màláíkà tí ń gba ẹ̀mí ó wá bá nẹ́bì Musa ń jọkẹ́. Faqala lahu ajib rabbaka. Ó wá ní anẹ́bì Musa ó ní nà. Ajib rabbaka. Submit your life. Ajib rabbaka. Ọlọ́run ní kí wọ́n á gbẹ̀mí rẹ wá. Ajib rabbaka. Ó ti lò ó tán. Qala falatama Musa ayna malakil mawti fafaqaha. Musa gbọ́ pé ẹ̀mí mi kẹ̀ èmi ò fi ẹ̀mí mi báyàn ṣeré ó kó ìgbájú fún ikú ni. Fafaqaha. Ṣé mo pé hunaka al-ìgbájú yas. Fafaqaha. Al-ìgbájú yàtú bí náà ìyá ti hà. Falatama ayáwáyé ni mẹ́tì. Yá ṣàlàyé ìgbájú. Ìgbájú olóyè ń bẹ. Ikú gba ìgbájú olóyè. Ṣé ti bàbá Nẹ́bì Musa ànẹ́bì kan tó jásí pé làwú máa làwú. Ṣá Allah. Kò gbàgbẹ́rẹ́ ó fún ikú nígbájú ojú ikú yọwọ́. Qala faraja al-malaku ila Allah. Ikú wò pé tọ̀ mo ti ń ṣe eléyìí wọ́. Faraja al-malaku ila Allah. Ikú wá padà lọ sọ́dọ̀ ọba tó rẹ̀ níṣẹ́. Faqala
sọ fọ́ba lẹ́kì ọlá pé. Innaka arsaltani ila abdin la yuridul mauta. Ilé yóò fẹ́ kú o. Arsaltani ila abdin la yuridul mauta. Ẹni tó ní kí n lọ lè pa yìí kò tiẹ̀ fẹ́ gbọ́ ìṣètì bèlèǹtàṣí kú. La yuridul mauta. Kò fẹ́ kú bí tí wù kó máa ń. Wa qad faqa Kí sáwàdà ni ó gbá mi lójú ojú mi bọ̀ o. Qala Ọlọ́run ni. faradda Allahu ilayhi aynahu. Ọlọ́run ni ẹ̀dá mi ni Musa mo sì ṣe lànàbì fílẹ̀. Àmọ́ àkọ́kọ́ lọ́jọ́ kọ́kọ́ dá ojú rẹ̀ tó yọ bọ́jẹ́ ń dá padà fún ọ. Wa qala Ọlọ́run dá ojú kó padà. وقال ارجعي إلى عبدي فقل أتتريد Gbọ́ ẹni rán ní ṣẹlẹ̀ ń bẹ̀rù tó wá padà lọ. Gbàgbé ìgbájú àkọ́kọ́. Fáìjìrì tún pa ọ lè bá ikú. إلى عبدي فقل الحياة أتتريد Ẹ̀wọ̀n náà lọ lè bá àbùdí ẹrú mi. قل الحياة تريد Wọ́n fún pé òkè al-hayata turidu. الحياة تريد Ẹ wo ìbára. الحياة تريد Kò sọ yí pé ali turidu al-hayata. الحياة تريد Wọ́n ní al-hayata turidu. تقديم ما أكو التأخير عند البلغاء يفيد التخصيص. ارجع إلى عبدي Ọmọ mọ̀ pé ó fẹ́ nǹkan kan mí lẹ́yìn kó máa bẹ́. فقل الحياة تريد Bá bí wá pé ṣé a fẹ́ kú á ní kí la fẹ́ lọ ṣe lọ́wọ́ kí la mọ̀ tí wọ́n ti ń ṣe nù sáré yìí. فقل الحياة تريد Sọ́yẹ́ bí pé ṣé o fẹ́ máa ṣe mí ọ̀fẹ́ kú ni. فقل الحياة تريد Wọ́n lè sọ bẹ́ẹ̀ fún. فإن كنت تريد الحياة Ókè tó bá já sí pé o fẹ́ máa ṣẹ̀ mí náà ni ò tí ì fẹ́ kú. فدع يدك على متن ثوري Wọ́n lè wá ẹ̀fọ̀n àbí ká ní màálù tó tóbi wá da ọwọ́ dí ẹ̀yìn màálù yẹn. فما طهرت يدك من شعرة فإنك تعيش بها سنة. Ó rí bí tí ọwọ́ rẹ bá kọ́fà lára irun yẹn iye irun tó o bá dáwọ́ dé irun kan ọdún kan lò ní fún ọ. قال ثم ما Wọ́n sábà ní tí n bá dáwọ́ dé ẹ̀yìn màálù ẹ̀fọ̀n gbogbo ohun tọ́wọ́ mi bá kọ́fà ẹyọ kan ọdún kan ni ó dáa tí n bá wá kọ́fà rẹ̀ tí ẹyọ kan jẹ́ ọdún kan sún mọ̀mọ́ kí ni ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí n bá lò tán. قال ثم تموت Kúnà ni ó gbẹ̀yìn rẹ̀. ثم تموت Wàláwọ̀ ìjà alifan. ثم ألفين بعدها ولا بد من يوم البثيء إلى القبر ولا بد من يوم البثيء إلى القبر Bẹ́ẹ̀ bá béèrè ẹgbẹ̀rún ọdún kan. ولو استألفه Ìgbé Ọlọ́run dẹ́kun bá ń fẹ́ ẹgbẹ̀rún ọdún kan kún ọjọ́ orí ìyá rẹ̀. ثم ألفين بعدها Ni mo gbọ́ múlíkù kí ló tún fẹ́ ó dàbá tún fẹ́ ẹgbẹ̀rún kún kó jẹ́ ẹgbẹ̀rún ọdún méjì. ولا بد من يوم البثيء إلى القبر Tó bá yá yọ̀ padà lọ náà ni. لا بد من يوم البثيء إلى القبر. Dákọ̀ àlìfẹ́ ni bàbá wa onígẹ́gẹ́ wọ́n fún mi ní àlìfẹ́ yìí. وقد أثار بعض الناس حول هذا الحديث شبهتين. Ká má lè máa pẹ́ kò sáà ní fẹ́ kú ẹwo ànábì Musa kó gbajú fún kú. Ká ní múlíkù ṣe bọ́lá bá rí kú sójú ni ìpaniwọ́ fún. Fi yá mi lẹ̀ kájọ wọ jàkadì. Àmọ́ Ọlọ́run náà wá mú múlíkù Sùlẹ̀mánà ikú wọlé kò sẹ́ni tó rí. Ìyá tó sì rí ò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ti tán. Ọ̀rọ̀ rẹ̀ ó tànjọ́ kan ọ̀rọ̀ máa rojọ́. Ẹ̀rí yẹn ó tànjọ́ kan. Ìgbésẹ̀ rẹ̀ ó tànjọ́ kan. Gbogbo tó ń gbọ́ yẹn níjọ́ tó bá ti tán díẹ̀díẹ̀ ni ó máa tán. Ó wà ní gbẹ́tọ̀ màmá ò ríran mọ́ ní tí wọ́n fẹ́ wò ti tán. Kullu shay'in bi miqdar. Insha Allah. Gbogbo nǹkan ti ló ń kà. Kò wá sẹ́ni fẹ́ kú. Àwọn àgbàlagbà jòkó lóde. Níbi òkú báyìí náà ni. Ọmọdé kan wá ń ṣàdúrà pé tọ̀ Ọlọ́run ọmọ tó sì kú ọmọ kékeré ni Ọlọ́run á bẹ̀ ọ́ mọ́jẹ́ arí àti wájú kú mọ́. Àwọn àgbàlagbà ní ẹgbẹ́rún ẹ̀ sọ sátẹ̀yìn lọ́wọ́ dá. Sátẹ̀yìn lọ́wọ́ dá. Àti wájú àtẹ̀yìn tá ń fẹ́ lọ.
àmọ́ ẹja kọ́kọ́ padà sílé kéwú ká gbé àdìsí yẹ̀wò pé ṣé ìyẹn lè gbá ikú lójú. àlejò wa wò pé ojú ikú sì yọbọ ṣé kú lójú. ikú ó sì wá sọ yìí ó gbádùn kò dọ́sítù rí. ẹ jẹ́ àmú nǹkan méjì ń bẹ̀ kákẹ́kọ̀ọ́ gbogbo ládàá bá sọ́yà yìí ẹni tó bá gbọ́ tó wúlò fún kọ́lọ̀ bá fi Musa rábàyà wa. kayfa anna nabiyyallahi Musa yakrahu al-mawta. ọ̀dà ẹjẹ́ àgbo ànábì ọlọ́run ni ó sì túmọ̀ yí pé ikú dandan ni al-mawtu haqqun dandan kọ́ lówó lè má ní o dandan kọ́ ni mọ́tò dandan kọ́ ni ilé àmọ́ ikú ṣùọ́ tó bá ń gbọ́ tú ṣùọ́ ikú ní jẹ́bẹ̀. àfààníyà. àkọ́kọ́ ìbéèrè tábì tí yóò dàbí lèmi lọ́wọ́ ni pé kayfa yakra'u nabiyyullahi Musa al-mawt ba'da an kana kullu nafsin za'iqatul maut sa'iqatu kọ́ za'iqatul maut. èmi ti ní ba'da an kana kullu nafsin za'iqatul maut. فزائقة بمثابة خبر كان إن شاء الله. خبر كان دائما يكون منصوبا إن شاء الله. ọ̀dọ̀ múlíkù láwa. كيف أن نبي الله موسى يكره الموت. ọba múlíkù inú múlíkù ní inú àwọn mílíkù yìí lọ́lọ́ yìí. Allah. torí pé ìyàwó yìí property tẹ́ ń lò ní. ọ̀tọ̀làdó àtẹ̀bẹ̀ wọn pé màmá ẹ má dákẹ́ àdó ọ̀tọ̀lẹ̀ yìí tẹ̀bẹ̀ wọn tí wọ́n ń ṣe ta ni ó mọ̀ ṣe lọ báyìí. الثانية. ẹlẹ́ẹ̀kejì béèrè lórí àdìsí. كيف بقاء أين ملك الموت وهل يجوز هذا في حق الملائكة. lẹ́mi bá gbá pé wọ́n gbá ikú lójú ojú yọba wá ní àkókò mọ́kànga tó yìí irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. àmọ́ kí la fẹ́ mú bẹ́ẹ̀. الجواب عن الأولى èsì àkọ́kọ́ أن ملك الموت láàrí màláìka kú yìí. لما أتى موسى لم يكن موسى يعلمه أنه ملك الموت. níjọ́ tó dé Musa ó mọ̀ pé ìránṣẹ́ kú ni o. لأنه جاء متمثلا في غير صورته. ó wá láwọ̀ èèyàn kò wá gbogbo ẹni tó wà wájú ẹ náà kọ́lé yẹn gbogbo èèyàn tó jòkó tì kọ́lé yẹn ó jòkó tì màláìka mi ọ̀mọ̀ gbogbo ewúrẹ́ ni kò mọ̀ ta katapọ́ọ̀tù fún. الله. لأنه وقافل لا متمثلا في غير صورته. tó bá ń gbọ́ pé máa dáṣà pé mo rú wọn ló padà rún bẹ́ẹ̀ yẹn. الله. لأنه جاء متمثلا في غير صورته. nígbà tí ikú dé ó wá mutamathilan fi gẹ́rì sọ̀rọ̀tì. غير صورته. kò wá níwà màláíkà ó ti ní bọ́lá wọn bá ti dá àwọn màláíkà ó ti ní bí structure tí wọ́n ti rí àmọ́ gbà tí Musa wá ó wá níwà èèyàn kọ́ra àwọn jàlábí àfẹ́lẹ́fẹ́lẹ́ kan. فظن أن رجلا دخل منزله بغير إذنه. Ànábì Musa ó mọ̀ pé ránṣẹ́ kúndúró mọ̀ pé màláíkà ìránṣẹ́ Ọlọ́run ni ó wá wò pé ta ló láyà tó wọlé wá bá mi kóun fẹ́ gbẹ̀mí mi. يريد نفسه فدافع عنها. dáfà á ní ẹwọ nǹkan ìyẹn gbọ́dọ̀ ìjà wà kò síjà always guide ni o. فدافع عنها. dáfà á ní ó gbọ́dọ̀ má ní self defence. bẹ́ẹ̀ ni nígbà wà pẹ̀lú yín àníkọ́nà bá wa kẹ́yà. فدافع عنها. ó gbọ́dọ̀ má ní nǹkan ìjà tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ni wọ́n ń kọ́. فدافع عنها. ojú lè kó fírí ọ̀gbọ́n náà nílẹ̀ ojú ẹ̀ṣẹ̀ tí wọ́n ní. فدافع عنها. èèyàn wọlé tọ̀ pé mú ẹ̀mí ẹ̀ wá ẹ̀mí tèmi. stop playing now. فدافع عنها. dáfà á ní Ànábì Musa dìfẹ́ǹdì ara ẹ̀. فلا تمره. òun ló jẹ́ kó fún ikú nígbàjú pé béèrè ìbò tó ní kókó jẹ̀gbájú kan náà. ففقع عينه. ojú yọmọ. وتجب المدافعة في مثل هذا بكل ممكن. ẹ̀wọ̀n táfàwí. wàtẹ́jìbù lè mú dáfà àtúfì mísìlì àdà. بكل ممكن. báwo ni wàá kàn ṣe máa sùn ní lásán tí wàá palẹ̀kùn ní tòní ládàá níbẹ̀. تجب المدافعة في مثل هذا. kí bó ṣe orígun Ọlọ́run ní í ṣọ́ wa.
bọ̀t ó tún ní fún àyín dúnà مستطعتم من قوة ọkàn kalẹ̀kùn lórí pé sílẹ̀kùn rẹ̀ èmi gan ń bọ̀. بكل ممكن tó bá jọ ẹ̀jẹ̀jì ohun ó ní kankan o. kókókó ta ni àwa ò lè ní èmi gan ti retí mo wà tán. akọ́kọ́ wò ó pé ṣé kìí ṣe pé ṣó gbọ́n tá a sọ ni ó lè máa lágbé èmi gan wà ń bẹ. بكل ممكن ó kàn ní gbọ́dọ̀ àbí gba sílé àdìgẹ́sí ayé làwọn. بكل ممكن gbogbo tó bá rọrùn palẹ̀ mọ́ ẹ̀. ثم إن ملك الموت لم يبعث إليه وهو يريد قبض روحه حينئذ. mọ́lákù ẹja tún bí kímọ̀ kan ẹ wo nǹkan o àti pé mọ́lákù lè mọ́tì yìí bàbá ọlọ́run ọba rán sí Musa àmọ́ àsìkò Musa ò tí ì tó ń gbà ẹ́ ló fi láyà ti gbá lójú o ọlọ́run náà ò tí ì fẹ́ kẹ́mi Musa bọ́ ló fi gbá kú lójú wa sọ ikú di ojú yọbọ́ torí pé tó bá yẹ pé àsìkò ti tó ni. كما أمر الله خليله إبراهيم بذبح ولده إسماعيل. ẹjọ́ tó lọ́wọ́ ọba ní kànáà Ibrahim pa ọmọ rẹ̀ ó kàn sọ ni kò fẹ́ kó pa. ولم يريد إمضاء الفيل ولا قتل ابنه. torí pé tó bá fẹ́ kó pa ni kò ní fi àgbò rọ́pò. ففداه بذبح عظيم. gbogbo àsìkò tí ò báyìí tí tó tán bá dàbọ̀ bù ọ́ bọ́lọ̀ ń bá ní kò tí ì yá wàá tájú. الله. kíní kan àmọ́ tásìkò bá tó kò sí ti ń jẹ́ ayẹta. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. pé àsìkò ogun Musa ti tó ni Ọlọ́run ò ní jẹ́ ó lè gbé ọwọ́ tó fi gbá kúlé. والجواب عن الثانية. ìtumọ̀ àkọ́kọ́ ni pé bá a ti rí in tó ṣẹlẹ̀ fíìmù tó ṣẹlẹ̀ láàrin Musa àti kú yẹn àsìkò ètò tásìkò bá tó iná mọ́ kọ́ọ̀lù náà. لشيء إذا أردناه bá fẹ́ kó kú jọ yẹn rí. أن نقول له كن فيكون. ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn pé Musa ò mọ̀ yìí pé ikú ni o ó rò pé ìlú náà wá láwọ èèyàn. ẹ̀kọ́ kejì. كيف بقى أين ملك الموت؟ ṣé lóòótọ́ lójú okú ṣé ikú lójú tójú lè yọbọ ni. وهل يجوز هذا في حق الملائكة؟ ó tọ́ ká fi ojú ròyìn màláìkà ṣé ro ojú tiẹ̀ yìí lójú màláìkà. في الحقيقة لم يبقى أين ملك الموت على الحقيقة. fìlà akíkọ̀ ojú ikú gẹ́gẹ́ ọ̀tọ̀ ni idán gẹ́gẹ́. إن شاء الله. لم يبقى أين ملك الموت على الحقيقة. ọ̀tọ̀ lèèyàn gẹ́gẹ́ kò sí ní tọ́lọ́wọ́n bá dá tí ò ní wọ́n dà ní opposite láyé àdé àkàwá àbùká àmọ́ta wà àyà. وإنما فقع العين المتماثلة. ẹ rí ojú tó yọ ojú àwọ̀ ẹni tó gbé wọ̀ ni o ojú èèyàn tí màláìkà yẹn yí padà sí ló yọ kì í ṣojú ikú. قال الله تعالى جاء للملائكة رسلا أولي أجنحة àwọn màláìkà wùlé ájíníà tí wọ́n níyẹ́. مثنى méjì ń bẹ́nu wa. وثلاثة mẹ́ta ń bẹ́nu wa. ورباع mẹ́rin ń bẹ́nu wa. يزيد في ذلك. sídù fìlẹ̀ álìkì ni pé ó tún máa ń fi nǹkan míì kún bó ti fojú kún fún ètò lọ́ba Musa. yẹ̀sídù fìlẹ̀ álìkì ó ṣe lára àwọn màláìkà. yẹ̀sídù fìlẹ̀ álìkì ń bẹ́nu ẹ̀dá èèyàn èyí tí wọ́n bá wá rí pọ́lọ́wọ́n bá yẹ̀sídù níbi dídá rẹ̀ má fi ṣe yẹ̀yẹ́. ẹ rí owó ẹlòmíì bí kàtẹ́ ti jẹ́ márùn tí ẹ ó jẹ́ márùn àtàbọ̀ yẹ̀sídù fìlẹ̀ álìkì. يزيد في الخلق. nígbà tí wọ́n wá mọ tí wọ́n pè mọ́ wọ́n fún lájẹ́ mo ní kíní jájẹ́. tó bá ti rí ẹ̀dá kan pé eléyìí kìí ṣe pé nǹkan kan ṣe yẹ̀sídù fìlẹ̀ álìkì ni ọlọ́run bábà fèmí sí ni yẹ̀fọ́ àlùmọ́yà ṣáwùsì lọ́lọ́run ó tún kí ọlọ́run ní òní fi ṣe ẹ̀yẹ́. وقد جعل الله للملائكة من الاستطاعة أن تتمثل في صور مختلفة. ọlọ́run fún wọn lágbára kí wọ́n yíra padà kò sí tí wọ́n lè wá bẹ́ẹ̀ في صور مختلفة. وكذلك جعل للجن أن يتمثل ويتخيل في صور مختلفة. àlìjẹ̀nú náà ṣe lágbára kí wọ́n yí padà níjọ́ tó bá wu àlìjẹ̀nú kó kéwu ọmọ èèyàn yóò wá wálé èèyàn
gbogbo èèyàn kọ́ lèèyàn náà kíláàsì gbogbo ọmọ kíláàsì náà kọ́ lọ́mọ ènìyàn o àlùjànnú bẹ́ẹ̀ nu ọmọ mi ó kàn wá kéwù ni wọ́n èé sí náà wọ́n ràn wọ́n létí wọ́n ní gbogbo ọmọ tó bá létí kọ́ là ń kó lẹ́gbẹ̀ẹ́ àlùjànnú lọ́mọ mi. àwọn àgbààgbà máa ń mọ̀ bàbá wa kan sàbú gbọ́ ní ìrírí bọ̀tí mo gbọ́ wọ́n ní máa ń yan wọ́n ni pé wọ́n jòkó báyìí ẹ̀rí lè yẹ mọ̀ fara kan àlejò wa ni tọ́ba kéwú tán tí ó jáde tí wọ́n lọ bàbá fẹ́ fi àwọn tí wọ́n ń kọ́ pẹ́tọ̀ ẹni tó jáde wọn ẹ sáré pé wa wọn ní rí mọ́ bó ti jáde ó ti padà dádẹ́kun rẹ̀. Qala Allahu ta'ala an sayyidatina Maryama. Ìgbà tí màá gbé màláíkà lè yíra padà kó wá bá ọ léèyàn. Fa arsalna ilayha ruhana. Yálà wa Maryama arsalna ilayha ruhana ara Jibrilu wa ara sí. Fatamassala laha basharan sawiyya. Jibrilu wa tamassala basharan sawiyya. Ànábì Ibrahim ń jọ tán wá bá ń jọ tí ló bá mọ̀ kí màláíkà ni wọ́n ní kò ní fóúnjẹ lọ. Wa laqad ja'at rusuluna Ibrahima bil bushri qalu salama. Qala salamu. Qala salamu. Wọ́n wá gbóúnjẹ fún wọn ó ní báwo lè yóò fọwọ́ kó oúnjẹ. Nígbà tó bá yẹ kó bá mọ̀ kí màláíkà ni wọ́n ní Ànábì Ibrahim mọ̀ káwọn màláíkà wọn kì í jẹ wọn kì í mu kò ní fóúnjẹ lọ. Àmọ́ àwọn náà ò bá ní sùúrù màláíkà. Tí ń jásí pé kò sẹ́ni tó fẹ́ kú náà ló mú Musa gbọ́rọ̀ kú ló fa ìjà yọ. Ẹ̀rù kú yìí ń bà wá ta ló fẹ́ kú. Ẹ̀rù kú yìí ń bà ta ló fẹ́ kú. Ọmọdé ń kú, àgbà ń kú, kó ẹnìkan lẹ̀. Ẹ̀rù kú yìí ń bà ta ló fẹ́ kú. Olówó kú ojú tó ta ló fẹ́ kú. Ọlọ́lá ń kú ojú tọ̀la ta ló fẹ́ kú. Tálíkà náà gbẹgbẹ́ ìfà kó ẹnìkan lẹ̀. Ẹ̀rù kú yìí ó bà ta ló fẹ́ kú. Gbẹ̀kúdé ń bẹ lọ́dọ̀ rẹ̀ irọ́ lásán. Gbẹ̀kúdé ń bẹ lọ́dọ̀ rẹ̀ irọ́ lásán. Básìkò bá ti pé kó o sì gbẹ̀kú.